Ẹ kó ojúmọ́ ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ẹ̀yin ọmọ ìyá mi, ẹ má bínú ọ̀nà, inú ló bí mi, ìkọ́ mi ò mọ bí mo ṣe èmi ràn yín lọ́wọ́, ẹ̀yin ló ń kó 419. Báwo ni náà ṣe ní bí mi, inú á bí mi, ara mi máa gbóná, ara mi gbóná látàná ni ẹ rí pé mi ò rẹ́rìn rárá, ara ń ta mí because mi ò béèrè owó náírà lọ́wọ́ yín, even owó the charge card I didn't ask you for that. Mo mọ̀ pé even ẹlòmíì àrí àsára ẹlòmíì tó láti abroad tó máa ń forward tó máa ń fi obìnrin ló máa ń ra ara card àsẹ̀ǹdẹ̀ sí mi sí orí fóònù mi tó máa fi sọ èmi fọ́lá mi àtàì mo mọ iye tó mò ń ná àtàì mo lè jẹ́ 30,000 in a month tí máa ń ná lórí ọ̀rọ̀ card master card. So kí ni reason tẹ́ wá jẹ́ wá lọ ń kówó fún àwọn èèyàn? So mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ ṣọ́ra yín má borúkọ mi jẹ́ o, tẹ́ bá ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá èèyàn ọmọ káàárọ̀ oòjíire ẹ̀yin ọmọ ìyá mi, mo bẹ̀ yín mo rọ̀ yín, tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ bóyá ẹnìkan bá yín chat online lórí messenger àbí orí WhatsApp, ẹ sọ fún ẹnìyẹn pé pàápàá ẹ sọ pé ẹjọ́ ẹ fẹ́ rí ojú ẹ ẹ sọ pé ẹ fẹ́ rí ojú ẹ tó bá sọ pé ẹ fẹ́ rí ojú ẹ àwọn ẹ̀pọ̀ máa block yín ẹjọ́ ẹ máa pé mo sọ́ọ̀sìn tó bá wá sẹ̀dẹ̀ kan sí mi máa bú èpè, máa fún ẹ ní èpè gidi ni èpè máa ṣẹ́ èpè fún ẹ so ẹ máa pé mo sọ èmi ò ní mánà Ondo ni mi ò Ondo ẹ máa pé Ondo alágídí so alágídí máa ṣépè fún ẹ so that is the reason why nọ́mbà mi lélẹ̀ tó wọn pè mí sí nọ́mbà mi lélẹ̀ WhatsApp number and direct number line 082 28 97 5341. The second one 081 222 14891. Bó ṣe jẹ́ nìyẹn, ẹ farabalẹ̀ gbé ẹ dè má disturb mi, ẹ má bá ti pé mo ẹ pè mí lẹ́ẹ̀kan mo kọ́ ọ̀tẹ̀ ọmọ ìyá mi, ẹ má pè padà lẹ́ẹ̀kejì, mo ń ṣiṣẹ́ lọ́wọ́ nìyẹn mi fẹ́ gbé àbí mo wà ní meeting, ẹ jọ̀ọ́ àdúrà yẹn gbà ọ ẹ jọ̀ọ́ ẹ má lè wá sẹ́dọ̀ mi láti máa béèrè question, ẹ má wá sí ọ́fíìsì mi láti máa béèrè question. Ìkàtí bá ṣe ni pé ẹ lè bá mọ̀ pé fẹ́ pè mí ẹ drop message yín lórí kíní voice note lórí WhatsApp, ẹ jọ̀ọ́ àdúrà yẹn gbà. Ẹ wo iṣẹ́ kíní lélẹ̀ iṣẹ́ ọ̀fà àti ẹni tí bóyá ìgbóná wà lára ẹ̀ kò sí gbogbo ṣe níṣẹ́ yìí iṣẹ́ ọ̀fà kọ́fà nífẹ̀ẹ́ mọ bó ṣe rí àtàwọn tẹ́sẹ̀ ẹ̀ máa wú yẹn àti tí ẹni tí gbègbè gẹ̀gẹ̀ tó máa wà lọ́rùn ẹ̀ tó bá ṣiṣẹ́ yíyọ jáde ó máa kíní máa pa ó máa lọlẹ̀ lójú ẹsẹ̀. Ẹ wo báà la máa ṣe ọ̀pọ̀lọ́ lélẹ̀ ẹsẹ̀ tí rí ọ̀pọ̀lọ́ lélẹ̀ ọ̀pọ̀lọ́ lélẹ̀ ẹ ju ọ̀pọ̀lọ́ yìí ẹ jù sínú ẹ̀ ẹ gbé mo ti jù sínú ẹ̀ inú ìyẹ̀pọ̀ náà ti kó ẹ má bínú o kọ́mí ẹjọ́ ẹ má bínú o so wọn lélẹ̀ ẹ dá síbí ẹ jù síbẹ̀ yẹn ẹ bá ti jù síbẹ̀ yẹn kí lè máa ṣe ó simple, that's the reason why mo ṣe ẹ bá mi sí kí ni fast ẹ ṣe lórí ẹ ṣe tẹ bá ṣe bẹ́ẹ̀ yẹn ẹ wá bu àdí dúdú ẹ bù lé lórí àdí ẹ̀yàn original lélẹ́yìí o all the way from Ondo State ẹ bá mi fi kíní nù ẹ dà lé lórí ẹ ti rí mi gbé òye kó tó ó ṣe wà yẹn tẹ bá ti ṣe bẹ́ẹ̀ yẹn ọmọ ìyá mi wàá fi lè fún ọjọ́ mẹ́ta bá ti fún ọjọ́ mẹ́ta iṣẹ́ yìí ń dájú o ẹ máa fi ṣíbí máa bù ẹ máa mú díẹ̀ that's all. Mi fẹ́ mọ bí ọ̀fà náà ṣe bí àìgbóná ni ọmọ ẹ nígbóná òwò náà onígbóná àbọ̀ ọ̀fà gínà ẹ̀kọ́ wà lára ẹ ọmọ ìyá mi ọ̀pá náà ojú àjẹ́ ni oúnjẹ ọjọ́ àlá ni ọ̀fà kọ́fà mi fẹ́ mọ pásítọ̀ babaláwo wòlíì iṣẹ́ ìyá nídìí ọ lọ ṣe sínú ilé torí ọmọ ẹ pé ọmọjọ́ ìdágìrì torí ọjọ́ ìdágìrì kò sẹ́ni tí ọ̀fà lè bá ọ̀fà yìí ò ní bá gbogbo wa rírà àti bùkájì tí wa ẹjọ́ ọmọ ìyá mi orúkọ mi náà kò yí padà babaláwo international
mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ listen sí ọ̀rọ̀ nígbà sọ o. Thank you very much. God bless you.